fún ẹ̀yin tẹ́ máa ń polówó ọjà yín lábẹ́ comment section mi ẹ̀yin àfà wòlíì babaláwo ẹjọ́ rí yín ó pé ìwọ náà tó jẹ́ pé àṣírí ni ẹ́ torí pọ́n sọ pé àwọn tápà Ìbàdàn ní kinní kan Ọ̀yọ́ ní kinní kan ó sì ń sọ pé kán fún ẹ ní kinní kan wọ́n ti ní kó máa dí ẹ̀mọ̀ àwọn tó bá ti ba ayé ẹ jẹ́ tó bá débi tó ti fẹ́ lọ sọ̀rọ̀ tán ayé ẹ má dàrú kó gbẹnu tó ń bẹ̀ o ebi sófin kẹ́lẹ́ fi náà káyè pé oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ wọ́n bá bọ́ sínú victim yẹn kọ́ àwọn bọ́ sínú ìdààmú yẹn ok ṣé mo nǹkan tó ẹ̀ ń di bọ̀bọ̀ yẹn inú àwọn mẹ́fà tí wọ́n lọ ṣe nǹkan àwọn méjì ló kù sáyé o àwọn méjì náà wọ́n ń gbáyé ayé bí aláìsí ni o ọmọbìnrin lè jí làárọ̀ nìsí kó dí pé inú yàrá lòun fẹ́ yàgbẹ́ sí solution náà wá dọ́dọ̀ mi o inú ìsí ìbáyọ̀ rí ṣé mo jẹ́ babaláwo àbí mo jẹ́ àfáà àbí mo jẹ́ oníṣègùn ilé rí ọmọ lèmi mo sì sọ̀rọ̀ rí ayé wọn bá tó náà fún mi láti máa san so ìwọ tó bá jẹ́ kí wọ́n tàn ẹ́ pa kí wọ́n tàn ẹ́ pa ayé ẹ nìyẹn wọ́n ló débi tó ti tẹ̀ ẹ́ pa èmi kú mi ò mọ anybody rí o mi ò mọ àfà kan rí bíbà mi ò mọ pastor kan rí mi ò dẹ̀ mọ wòlíì kan rí o because comment section mi yẹn mú láti block comment yẹn káyọ̀ má lè comment mọ́ síbẹ̀ kí ló ṣe yín tẹ̀ ṣe báyìí kí ló mú yín gan-an ṣé eré owó náà lè ń sá tó lè tó ògbélé eré ọ̀la náà lè ń sá tó lè tó ògbélé orí tí ó bá dájẹ́ ṣé wò pé ní àgògò ìdè ló ti ń wà ní ṣé wò mọ̀ ni ọlọ́run ní dèrè ládé bó bá lówó ọlọ́run ní dèrè ládé òdè ládé ẹ̀ kì í sì ṣe páyé la ti ń dájú owó àtọ̀run la ti ń dájú owó wá ayé kó la ti ń dádé ọmọ àtọ̀run la ti ń dájú ọmọ wá ayé kó la ti ń dádé èyí àtọ̀run la ti ń dádé èyí wá sórí gbogbo ń ta máa jẹ́ láyé wa báyìí owó òyì wa ló wà ẹni tí ò ṣiṣẹ́ tó yìn láyé yóò sì mọ kọ́rọ̀ jọ wọ́n wà ní iṣẹ́ kí ni ṣe ó ṣe iṣẹ́ tó ń ṣe lọ ni àti déládé ọlá déládé èyí ọlọ́run ní dé ọ̀nà dé èmi gbogbo pé ká ṣáájò kẹ́mi gùn ká ṣáájò ká fi lówó ká ṣáájò ká fi lọ́lá à ń gbìyànjú ni bọ́lọ́wọ́ bá dé gbìyànjú wa ládé ó ti dé ládé ká tó gbìyànjú ẹ̀ tí ò bá yí ẹ kó jẹ́ ń sọ fún ẹ wọ́n ní owó aráyé gbé àràgbélayé wọ́n ń tàn wọ́n jẹ ni ẹni tó ráyé kọ́ ni mo ń gbáyé yẹn wọ́n mọ̀ ń ráyé fún èèyàn gbé ni ìdíyà rẹ ti rà á lẹ̀ ló sì ń gbé sòsò wá rí kó tó kù lọ́run kó tó wọnú ìyá rẹ tí ìyá rẹ bá máa jẹ́ ìkà èèyàn àtọ̀run ni ìyá rẹ wọ́n sọ pé inú ìkà ló ti wálé ayé wọ́n sì gbẹ̀sẹ̀ lára rẹ àtọ̀run ni bí ìyá rẹ bá máa jẹ́ àwọn àgbà gbóríṣiríṣi o kábíyèsí lẹ́dùnmarè so adélé ayé tán èmi àti lójú nǹkan gbogbo wa everything has been written ó ti gbẹ àkọọ́lẹ̀ ti gbẹ ìgbìyànjú tá à ń gbìyànjú yìí ó ti hàn pé tó bá gbìyànjú o ó débi tó ń dé tó máa lọ àkókò tá a débẹ̀ ìgbà tá a débẹ̀ tí ẹ sọ fún ẹ àti là òṣòro o àti débi ọlà ló le so láti là kékeré báyìí ni so láti débi ọlà òun ló le tẹ bá wá fẹ́ sáré owó ẹ mọ́ sòṣì ní comment section mi débi kúgbà táyé ẹ bá wá bàjẹ́ tán tó bá wá sọ̀rọ̀ ilé ayé ààrẹ ó wà jáde kó gbẹnu tán ibi tó ti ń kọ́ ọgbọ́n ìwú wa máa kọ́ parun bẹ́ẹ̀ èmi ò ní faramọ́ o mi ní faramọ́ o bá àfa kan bá gbá ẹ tó bá sọ nípa àfa kan gbá ẹ abẹ́ comment section mi àbí babaláwo kan gbá ẹ àbí oníṣègùn kan gbá ẹ àbí olóríṣà kan gbá ẹ àbí pásítọ̀ kan gbá ẹ mo máa ṣépè fún ẹ papọ̀ ni kí ló ń ṣe yín ná tó bá sọ̀tọ̀ kan pé nìkan lóògùn ẹnìkan ṣe kíní kan ẹlòmíà máa dí ẹ̀mọ́ ẹni àti ṣeun ẹ fún wa ní update ọlọ́run mo mà dúpẹ́ o tó jẹ́ kí n fẹ́ràn owó ju ẹ̀mí mi lọ tó jẹ́ kí n fẹ́ràn owó ju ilé ayé mi lọ if not so ni ẹ ti kó bọ́ báyìí ẹ ti kó bọ̀ mí lọ́wọ́ ẹ̀ ń ṣe fún wa ní update ìrora mo tí ẹ bá pẹ́ ẹnìkankan mọ́ nìkan ni lọ sọ́dọ̀ ọ̀bùdá mi rí àbọ́dọ̀ anybody mi tí mo mọ̀ tó di family tó di babaláwo àbẹ́rẹ́ family tó di àfà tó di wòlíì do you know why because mi ò fẹ́ rí ṣé orúkọ mi tí mò ń build yìí tó bá ra nǹkan lọ́wọ́ mi tí ò bá ṣiṣẹ́ tó bá sọ fún mi pé olókìní yìí o màá bá òun ṣe lò ó bá ẹ lára mọ́ nìyẹn kò sí big deal
wá lo paracetamol tí paracetamol bàbá ẹ lára mu ó ra fẹ́ǹsìkì ni èmi nìyẹn ẹjẹ́ àjọ sọ tí bá ta nǹkan fún èèyàn 20 tó bá bẹ́ èèyàn 15 lára mu èèyàn márùn tí ò bá lára mu yẹn kó ara rú mi ẹ̀ ni tó yẹ mi sọ fún mi pé alágbo ni mi ò tó oògùn. update ọ̀nà ẹ̀kọ́ update pa ẹ́ o ti ń gbọ́ update bí tó ti ń ṣe oògùn owó lòun lọ́wọ́ kiri mo ti try pẹ̀lẹ́ mọ̀ ẹ̀kọ́ padà pa ẹ́ sọ̀rọ̀ àrèmábọ̀.